Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2025. Àkòrí: fi ogún rere sílẹ̀. Ìwé orin 7:1-7. Wọ́n wá lọ ní ọwọ́ òfo. Ẹ̀kọ́ àkọ́sórí: Ísírẹ́lì sì sin Olúwa ní gbogbo ọjọ́ Jóṣúà àti ní gbogbo ọjọ́ àwọn àgbà tí ó wà lẹ́yìn Jóṣúà, tí ó sì mọ gbogbo iṣẹ́ Olúwa tí ó ṣe fún Ísírẹ́lì. Ìwé Jóṣúà orí 14-21. Bíbélì kíkà: ìwé Jóṣúà orí 14-29-30. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Jóṣúà ọmọ Núnì ìránṣẹ́ Olúwa kú. Ó jẹ́ ẹni 150 ọdún. Wọ́n sì sin ín ní ìlà ilẹ̀ ìní rẹ̀ ní Timnati-Serah, tí ń bẹ ní ilẹ̀ òkè Efraimu ní ìhà àríwá òkè Gaasi. Ísírẹ́lì sì sin Olúwa ní gbogbo ọjọ́ Jóṣúà àti ní gbogbo ọjọ́ àwọn àgbà tí ó wà lẹ́yìn Jóṣúà, tí ó sì mọ gbogbo iṣẹ́ Olúwa tí ó ṣe fún Ísírẹ́lì. Egungun Jósẹ́fù tí àwọn ọmọ Ísírẹ́lì gbé gòkè láti Íjíbítì wá ni wọ́n sì sin ní Ṣékémù ní ìpín ilẹ̀ tí Jákọ́bù rà lọ́wọ́ àwọn ọmọ Ámórì baba Ṣékémù ní 100 owó. Ó sì di ilẹ̀ ní àwọn ọmọ Jósẹ́fù. Eliásárì ọmọ Áárónì sì kú, wọ́n sì sin ín ní òkè Fíníásì ọmọ rẹ̀ tí ó fi fún un ní òkè Éfrémù. Ẹ̀kọ́: ìtàn ìgbé ayé Jóṣúà parí pẹ̀lú agbára àti okun ìdákẹ́rọ́rọ́ tí ó rinlẹ̀, kìí ṣe pẹ̀lú ogun tàbí iṣẹ́ ìyanu, ṣùgbọ́n pẹ̀lú ìgbẹ̀yìn rere tí ó ní ipa pàtàkì. Bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé lẹ́yìn ikú rẹ̀, Ísírẹ́lì sì bá Ọlọ́run rìn ní gbogbo ọjọ́ Jóṣúà àti ní gbogbo ọjọ́ àwọn àgbà tí wọ́n gba ipò lẹ́yìn Jóṣúà. Èyí ni ìgbé ayé adarí tí ó ní ipa rere lórí ìrandíran rẹ̀. Jóṣúà gbé ìgbé ayé ìgbọ́ràn sí Ọlọ́run pátápátá láti ìgbé ayé wíwó odi Jẹ́ríkò àti títí dé pínpín ilẹ̀. Jóṣúà darí àwọn ènìyàn Ọlọ́run pẹ̀lú ìgboyà àti ìrẹ̀lẹ̀. Ohun tí ó mú kí iṣẹ́ ipò adarí rẹ̀ pé lẹ́kùnrẹ́rẹ́ kìí ṣe nípa àwọn ìṣẹ́gun tí ó ní, ṣùgbọ́n àwọn ọkàn èyí tí ó ní ipa nínú ayé wọn. Kódà lẹ́yìn ikú rẹ̀, ipa ìgbé ayé rẹ̀ sì ń fọhùn síbẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń fẹ́ láti ní orúkọ, ṣùgbọ́n Jóṣúà yàn láti yan ipa tí ó yàtọ̀. Kìí ṣe ọrọ̀ ayé tàbí ogún tí a fi ojú rí ni ó fi sílẹ̀, ṣùgbọ́n àwọn ènìyàn olùfọkànsìn tí yóò máa sin Ọlọ́run. Èyí fi hàn wípé ènìyàn ńlá kìí ṣe nípa ọrọ̀ ayé tí a kó jọ, ṣùgbọ́n nípa ìgbé ayé tí a yí padà fún ògo Ọlọ́run. Ìwé Jóṣúà orí 14-22 pẹ̀lú rán wa létí egungun òkú Jósẹ́fù tí a sin ní Ṣékémù jẹ́ ìmúṣẹ ìbéèrè àdúrà rẹ̀ ọjọ́ pípẹ́ ní Jẹ́nẹ́sísì orí 50-20. Ìsìnkú Jóṣúà àti Jósẹ́fù jẹ́ àpẹẹrẹ ìjólóòtọ́ Ọlọ́run láti ìran dé ìran. Ìgbé ayé wọn kéde wípé Ọlọ́run máa ń pa ìlérí rẹ̀ mọ́, kódà lẹ́yìn tí a bá ti lọ kúrò ní ayé. Kí ni ipa rere tí ìwọ yóò fi sílẹ̀ sí ayé? Ṣé ipa rere tí ìgbọ́ràn tàbí ìrántí búburú tí ó gbọ̀jẹ̀gẹ́ ni? Ìtàn ìgbé ayé Jósẹ́fù jẹ́ èyí tí ó kọ́ wa wípé nígbà tí ènìyàn bá ń rìn pẹ̀lú Ọlọ́run ní òtítọ́, ipa rere ayé wọn yóò máa fọhùn lẹ́yìn wọn. Ẹ̀kọ́ àmúrelé: ipa rere tí ó tóbi jùlọ tí a lè fi sílẹ̀ ni kí ìgbé ayé wa tọ́ àwọn ẹlòmíràn sí ìfẹ́ láti sin Ọlọ́run. Àdúrà: Olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé olóòótọ́ níwájú rẹ, kí n lè ní ipa lórí àwọn ẹlòmíràn láti sin Ọlọ́run tọkàntọkàn. Jẹ́ kí ìgbé ayé mi jẹ́ ẹ̀rí rere tí yóò fi ògo fún orúkọ rẹ pé títí lẹ́yìn tí mo bá ti kúrò láyé, ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.